lórí èyí tí a rí lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ó lágbára o Àwùjalẹ̀ Ìjẹ̀bú ti lọ o kí Ọlọ́run bá kí ó bá wa gáfárà bàbá ní ọ̀nà láti rí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn bàbá náà ti lọ àti palẹ̀mọ́ ọba mi nílẹ̀ Ìbàdàn lásìkò yìí gbogbo èlò ni a máa sọ lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ wá mọ́kàlẹ̀ tó ẹ̀mọ́tọ́ mẹ́mú ti àìkú ti ṣe baálẹ̀ tọ̀ lọ́lọ́ bàbá wa dáadáa Ọlọ́run máa dẹ̀ ọmọ ọlọ́dún gbogbo Àwòlíì Ọ̀làwòye Fáléyìí Wọ́síà bàbá ẹ̀kú ilé o. káàbọ̀ o. ní ìbẹ̀rẹ̀ ọdún yìí mo tẹ̀sọ̀ pé káwọn ọba aláyé kí wọ́n mọ́ra ká máa palẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lè rí tí wọ́n á lọ jábọ̀ fún Èdùmàrè ṣùgbọ́n ẹ̀ dárúkọ kí jìnnìjìnnì má bàa bá èmi inú wọn àwọn ẹgbẹ́ méjì ni wọ́n ti ju àwà sílẹ̀ báyìí bẹ́ẹ̀ pé wọ́n darúgbó dáadáa bàbá wa ní Ìjẹ̀bú Adétọ̀nà àwọn ti lọ báyìí bẹ́ẹ̀ ni Olúbàdàn náà àwọn dàgbà dáadáa ta ló tún kàn ta ló kù. nípa ọ̀rọ̀ ọlọ́badé a ti sọ láti 2024 sí 2027 pé ìjì a máa gbé wọn pé ṣùgbọ́n àní máa dárúkọ wọn kí jìnjìn má pa wọn sílẹ̀ wọn tó kú àti sọ lọ́dún náà àti sọ náà pé àwọn ọba máa lọ so a sọ nípa tó Olúbàdàn pé kó máa ṣọpẹ́ kó lè lójú oṣù mẹ́fà ń bẹ̀ pé kò ní pẹ́ a rẹ̀ ti sọ pé ọba tó ń jẹ sílẹ̀ yẹn pé a máa church ọdún wọn tó wọn ni wọn máa pẹ́ pé òun ni Ládọjà fi sọ pé òun òjọba ń gbà yẹn ó lè pẹ́ ń bẹ̀ pé òun ní gbadé ó gbadé náà ń sìn ṣùgbọ́n níbo náà ṣe máa pẹ́ ọba tó ń jẹ yẹn máa church wọn tó bá tàkùkù máa sọ yìí tí ọdún tí Ládọjà máa lò ń bẹ̀. Ládọjà tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni ṣé yóò pẹ́ àbí ò ní pẹ́. a ti sọ lọ́jà yẹn kó máa jọba pé ṣùgbọ́n kó máa gbàdúrà fáwọn ká máa dìde kó máa lu ìsìnkú náà fámìlì ẹ̀ ká tó wá gbọ́ngbà yẹn pé ìyàwó ẹ̀ kan ó lù sí ẹ̀ so kò ní pẹ́ńbẹ̀ kò ní ní bó ṣe máa pẹ́ lọ títí torí ọba tó ń jẹ sílẹ̀ yìí a máa jẹ́ kọ́ńtì sáré máa jọba. torí wọ́n ti ń darúgbó dàgbà gbogbo bẹ́ẹ̀ ọba tó ti ń jẹ sílẹ̀ wọ́n ti gbọ́ba lórí wọ́n ti ń para wọn lọ́ba kan tó dórí àpèrè kan tó dé ara àpèrè tọ́ba dẹ̀ débẹ̀ kò ní jẹ́ kó máa pẹ́ rẹpẹtẹ mo ti sọ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ àdàyè sọ fún Olúbàdàn pé kó máa ṣọpẹ́ ńgbà yẹn ọpẹ́ ló ní. ní ọba Ọlákùlẹ́yìn. bẹ́ẹ̀ ni tẹ́ bá lọ sí YouTube mi ó lè lo ju oṣù mẹ́fà lọ kó tó pẹ́rù ẹ̀ so àwọn ọba sì máa lọ àwọn ọba tẹ́ ẹ̀ expect náà àwọn ọmọdé ilẹ̀ Yorùbá tó máa lọ ó sì wà nípínlẹ̀ láti 20 náírà ní sọ àti sọ fún láti 24 25 26 27 ọdọọdún bẹ́ẹ̀ ni wọ́n máa lọ àwọn kan ti lọ ní Rẹ́mọ kó tó kàn wọ́n Àwùjalẹ̀ o. ọba Àdọ̀fẹ́ náà lọ ọba Àdọ̀fẹ́ lọ. so bó ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọba mi ti lọ so bọ́lọ̀ ṣe sọ pé a ti sọ fún wọn gbà yín pé anybody ọba ní ọ àtàwọn èèyàn ńláńlá orílẹ̀-èdè Nàìjíríà kẹ́rin kan má sọ pé òun lóògùn òun ṣe kíní o pé anybody nìjí lè gbé má ní over confidence tí ó ti yé sìn ààrẹ tí ó ti sọ lórí àwọn APC pé èèyàn ńlá la máa kú nú ẹ̀ a sọ lọ́jọ́ yẹn pé ìbànújẹ́ ló máa jẹ́ fún APC tí gómìnà Ondo State tó wọlé yẹn gómìnà tó wọlé yìí Ayédàtiwa lọ wọlé yìí pé bó ṣe wọlé pé ìbànújẹ́ ló jẹ́ fún APC pé èkìní kí wọ́n mẹ̀jẹ̀ sí lọ́rùn l'Ondo State wọ́n dẹ̀ ti mẹ̀jẹ̀ sí lọ́rùn pé lẹ́yìn náà àwọn tó jẹ́ APC ńláńlá wọn máa kú Buhari ṣìnà fún wọn ni o àwọn tó kù á máa tẹ̀lé wọn. Buhari tó lọ yìí. bẹ́ẹ̀ ni a ti sọ tẹ́lẹ̀ pé ìbànújẹ́ ló jẹ́ pé ó wọlé fún gómìnà nípínlẹ̀ Ondo. a ti sọ fún yín pé kì í ṣe Ọlọ́run ló máa gbé sínú ipò pé àwọn àjẹ́ ló fẹ́ gbé sínú ipò pé wọ́n á dẹ̀ mẹ̀jẹ̀ sí lọ́rùn bẹ́ẹ̀ ni ẹ lọ wò ní YouTube pé àwọn yín ńláńlá bẹ̀rẹ̀ àṣẹ wa máa kú so Buhari ó pò ní kí n ṣe Buhari nìkan ló lọ ní APC. nílẹ̀ Yorùbá wà ní àbí nílẹ̀ Haúsá àbí ní. gbogbo anywhere ni. àwọn APC bá ti wà. so bó ṣe àwọn èèyàn ńláńlá bẹ̀rẹ̀ máa ṣe kíni Buhari ṣìnà fún wọn ni àwọn tó kù á máa tẹ̀lé díẹ̀díẹ̀ so a ti sọ lọ́dọ̀ ẹ̀ fún ọ lọ́wọ́ YouTube bóyá ọ̀sọ́ lórí ibẹ̀ yẹn so a ti sọ ìyẹn ti wà ń bẹ̀ so a lè ti sọ pé àwọn èèyàn ńlá orílẹ̀-èdè á máa lọ pé ṣùgbọ́n àní dárúkọ wọn kí mi má ti kú sára
kíkú tó dé. Kíkú tó dé. So wọ́n máa lọ àwọn ọmọ wẹ́wẹ́ fẹ́ dìde báyìí bẹ́ẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ máa gbàjọba so àwọn èèyàn ńláńlá wọ̀nyẹn àwọn olórí wọ̀nyẹn gbogbo wọn máa lọ kọ́ máa fàdúrà ràn bí Babangida Abubakar àwọn lọ́wọ́ kọ́ lè parí ọdún yìí ṣùgbọ́n wọn lè witness 2027. Babangida àti ẹbùn Abdulsalam bẹ́ẹ̀ Abubakar wọn lè witness 2027. ọdún ní ìta wà yìí 2027 la sọ. 27 ìgbà tí ibòmí ọ̀kan máa gbàdúrà kọ́ lè parí ọdún yìí náà. àwọn president yẹn ó president wọn ò ní pẹ́ máa lọ torí ńgbà tí mẹsàáyà bá fẹ́ dé kò ní ṣojú wọn. sùmùsí àtẹ̀sọ ìwé ń bọ̀. àwọn ń bọ̀ ẹ̀fẹ̀ àwọn ń bọ̀ mẹsàáyà ń bọ̀. a ti sọ fún yín lọ́jọ́ yẹn ló ń bọ̀ so a ti sọ fún yín lọ́jọ́ yẹn. ẹ̀ẹ́dẹ̀ ti sọ yín náà ni kò yí padà. a ti sọ fún yín lọ́jọ́ yẹn pé nígbà yìí Buhari pé àwọn ẹlẹ́mùkùnkùn ló ń darí orílẹ̀-èdè yìí pé wọ́n ti wà ní South Africa pé wọ́n á dá wàhálà síbẹ̀ fún ọmọ Nàìjíríà wọ́n fi ń pa ọmọ Nàìjíríà ńgbà yẹn àwa ti sọ fún yín pé wọ́n ti kó ní South Africa pé wọ́n lọ jókòó sí ìlú Ọ̀wọ̀ tí mẹsàáyà yẹn máa jáde pé wọ́n máa tẹ bọ́ọ̀tì ńbẹ̀ láti máa da orílẹ̀-èdè yìí rú mo sọ ńgbà yẹn lọ. ọ̀wọ̀ náà fararọ̀. so ọ̀rọ̀ tọ̀tọ̀rọ̀ ìwọ ya ṣe máa sọ àmọ́ lórí ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni so a sọ pé ibẹ̀ ló máa jókòó sí wọn máa tẹ bọ́ọ̀tì torí pé ibẹ̀ ló ti fẹ́ jáde wọ́n ti lọ jókòó síbẹ̀. dé. so wọ́n ti mọ̀ àwọn bó ṣe rí ẹ̀ṣẹ̀ mọ̀. nìyẹn so bí ọ̀rọ̀ ṣe rí mẹ́ kò change Nàìjíríà bí Tinubu kú òun bẹ̀ lénìí Nàìjíríà tún lé sí bí Tinubu gbé owó epo wá sí 200 lénìí nǹkan tó wọ́n ò ní change. kí ló fà á. májẹ̀mú Ọlọ́run ni kò sẹ́ni tó máa tó sì máa jókòó lórí ìjókòó yẹn a ti sọ fún pé Àtíkù ò lè rú Nàìjíríà Peter Obi ò lè rú Nàìjíríà pé wọ́n ti yàgbẹ́ lé wọn lórí. El-Rufai ń kọ́. kò sáwọn kan wọn. Arẹ́gbẹ́ṣọlá. kò rẹ̀ sí gbogbo wọn bá sọ pé a ti sọ fún pé 2027 tó ń dúró dè yẹn kọ́ máa expect pé olórí kan máa rú ẹ lè wọlé o kọ́ máa expect pé olórí kan máa rú ní 2027 bọ́n wọlé báyìí tó ń dìbò báyìí ológun á gbàjọba or before that ológun á ti gbàjọba ní Nàìjíríà ìjọba náà ti sọ. Ọlọ́run ló sọ. bẹ́ẹ̀ ni a ti sọ kọjá. 27 táwọn kò sólóṣèlú kan tó lè tún Nàìjíríà ṣe. bàbá gbogbo àwọn àṣẹ coalition wọ́n kó lásán wọ́n kóra wọn lọ sí ADC. wọ́n kóra wọn lọ náà a ti sọ fún yìí olè náà máa ja ara wọn náà ń dùn pẹ̀lú ọmọ wọn wọ́n tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ò sí lọ́wọ́ léṣèlú Nàìjíríà ebi ń paráàlú tàbí ẹ̀ ń jáde oúnjẹ wọn tàbí ẹ̀ jáde ẹ̀ rí eléyìí ó ṣe àrùn bóyá wọ́n fi parọ́ so bó ṣe lé nìyẹn. àwọn ológun yìí ń bọ̀ 27. Ọlọ́run sọ pé ológun ló máa gbàjọba kí ìlú sẹ́yà ẹ̀ tó wá máa dé olóṣèlú kan ẹ máa expect pé olóṣèlú máa tún Nàìjíríà ṣe wọ́n máa bà orílẹ̀-èdè yìí jẹ́ ni tí mo sọ fún yìí bí Tinubu kú òun bẹ̀ mo sọ fún ìgbà yẹn láyé Buhari pé tí mẹsàáyà yẹn bá kúrò tẹ́lẹ̀ Ọlọ́run bá jẹ́ kẹ́ni yẹn jáde pé orílẹ̀-èdè yẹn á le pé a jẹ bótó ìyà. sọ bẹ́ẹ̀ ẹni wàá jẹ pótó yẹn sọ bẹ́ẹ̀. òun la ti sọ sílẹ̀ kì í ṣe pé ó kéde kankan tí ó ti yé àwọn ẹlẹ́mìí òkùnkùn ló ń dorílẹ̀-èdè láàmú àwọn ló ń rú lórílẹ̀-èdè bó ṣe wù wọ́n. àwọn ẹlẹ́mìí òkùnkùn. bẹ́ẹ̀ ni. àwọn kan nígbàgbọ́ kan wà àwọn kan nígbàgbọ́ kan wà. kọ́ jókòó wọn kí làwọn kan fi lọ ṣọ́ọ̀ṣì tó ń gbàdúrà tí wọ́n fi lọ mọ́ṣáláṣí kan ní kó ń gbàdúrà fún yín kì í lórí pé ẹ̀mí òkùnkùn tó ń dà yàn láàmú ni. tẹ́ẹ̀mí òkùnkùn bá ti stop èèyàn kò sẹ́ni tó máa lọ ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí kó máa ní fáyà kí ni wọ́n pe fáyà fún. nítorí kan sọ ni pé ìjọba lágbára ju Sùàtàjẹ́ lọ. níbo tábà ka Bíbélì dáadáa Èlíjà bó ṣe lágbára tó ó sá fún wọn ni ọdún 3 oṣù 4 ló lọ fi wà nínú igbó fún àwọn àjẹ́. so wọ́n ti wà látàyè dáadáa. ó ti wà tó ń da Ísírẹ́lì láàmú lọ́bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n fi gbà pé Ọlọ́run wà ní Èlíjà sọ pé Ọlọ́run sọ fún Èlíjà pé ọdún 3 oṣù 4 kójú má rọ̀ ńbẹ̀ wọ́n lè mọ̀ pé lóòótọ́ Ọlọ́run ló yàn ọ̀nà fi gbàgbé wòlíì Ọlọ́run wọ́n ń pa àwọn wòlíì ó wà ní Bíbélì náà ọba dé à ń kó àwọn dáta wòlíì olókun wọn pamọ́ káwọn àjẹ́ má lè pa wọ́n ń pa wọ́n jẹ ni so tẹ́ni tí ò bá ka Bíbélì dáadáa so kò lè mọ nǹkan kan
tí ó ti yé ń sìn so àwọn tó náà ń ṣèṣẹṣe torí owó náà ti ń ṣèṣẹṣe èyí tí ó tún tàwọn àjẹni tó bá dà lóru láyé àtijọ́ oní nǹkan tó máa ṣe so bó ṣe rí nìyẹn láìsí wọn á gbogbo obìnrin làjẹ́ náà láìsí wọn kò sí situation tó bá wà tóbìnrin ò bá sí bẹ́ẹ̀ ibẹ̀ olùtùbà kò lè túṣẹ́ àwọn ọlọ́run sọ pé wọn ò lọ́rùn ilé ayé náà ní. so ọlọ́run fi wọ́n ṣe pàṣẹ fún nàìjíríà báyìí. bó ṣe rí nìyẹn so àwọn fúnra wọn ń sáré ni àáfàá kan ń gbé sílé tí ò rí sánmà ta ló torí tí ẹ̀ ń gbàdúrà kì í ṣe torí àjẹ́ ọ̀tá kọ́wọ́ má ka òun ni ìwọ tó ń gbà wẹ̀ kí ló ń gbà wẹ̀ lé lórí kí ló ń lé ẹ kí ló ń ṣe sọ́run lé lórí torí ẹ̀mí òkùnkùn náà ni o so bó ṣe rí nìyẹn wọ́n ti gba iṣẹ́ lòún gba gbogbo ẹ̀kọ́ kan wọ́n bá bẹ̀ jẹ́ so kì í ṣe bóyá ó ṣiṣẹ́ bẹ̀rẹ̀ so bó ṣe rí nìyẹn àwọn ló ń da orílẹ̀-èdè lọ́mọ sọ pé wọ́n máa tẹ bọ́tì ni so ó ní ìgbà tí mẹ́sàn-án wá jáde kí gbogbo nàìjíríà àti gbogbo àgbáyé máa rọgbọ àti sọ fún kì í ṣe nàìjíríà nìkan gbogbo àgbáyé náà máa ṣe kíni a máa mì a máa dàrú so gbogbo nǹkan yà á ń repeat ẹni àti sọ kọjá so bó ṣe rí nìyẹn kí ẹnìkan má sọ pé òun lágbára kan òun ṣe kíní kankan kò sí ẹni tí ìjì ò lè gbé mo ti sọ ìbàjẹ́ pásọ ìbàjẹ́ àfà ìbàjẹ́ wòlíì anybody kò sí pẹ́ẹ́nì kan máa ní over confidence o mo ti sọ kọjá mo tún ti repeat ẹ bí bẹ́ẹ̀ ṣe rí nìyẹn tẹ́ bá níbèrè. àwọn kan tẹ sọ pé wọ́n ní ìgbà tẹ sún kankan pé ẹ̀yin lẹ bẹ̀ wọ́n tẹ bá wọn jàǹgbà yẹn wọ́n lè kẹ́ bá wọn sọ̀rọ̀ báyìí náà pé kẹ́ má da nàìjíríà rú mọ́. a lè bá wọn sọ̀rọ̀ Ọlọ́run sọ pé ká jagun wọ́n ti pè wá a ti jagun yẹn ogun tá a jà yẹn ló fẹ́ gbé mẹ́sáyà yẹn jáde láti wá tún orílẹ̀-èdè ṣe ṣó ti sìn so ogun tá a jà nìyẹn àwa ò jagun fún ìjọba àwọn jẹgúdẹrá o ẹni tó máa wà tó wà honest tó máa tún nàìjíríà ṣe òun la jagun fún. ó sì ń bọ̀. mo ń bọ̀ kò sí nǹkan tó yí padà kò sí lídà tẹ́ ẹ lè yan bọ́lá ọpọlọ nìkan pé tó bá débẹ̀ ọpọlọ àdàrú a máa ṣe bẹ́ẹ̀ tó mú gbó kò ní túlù kankan ṣe so bó ṣe rí nìyẹn ìyá máa jẹ aráàlú lónìí so bó ṣe rí nìyẹn mélòó ilé iṣẹ́ tí wọ́n ti wá ṣe nàìjíríà nígbà yìí Buhari mélòó ilé iṣẹ́ tí wọ́n ti wá ṣe ń sìn tí ẹgbẹ́ ṣe ń jáde ilé ìwé tí ẹ̀ ń jáde yunifásitì poli gbogbo ilé iṣẹ́ ò lè ti fẹ́ ṣiṣẹ́ ilé iṣẹ́ tún páàkì lọ ni so bí yẹn ṣe rí nìyẹn. so bàbá nínú ọ̀rọ̀ tí aláfẹ́ bí náà ni ọ̀rọ̀ tí